ògo tí kò lè wọlẹ̀, ògo tí kò lè ṣá, ògo tí kò lè ṣaláì má tán, ògo Ọlọ́run ni. Ògo tí kò lè wọlẹ̀, ògo tí kò lè ṣá, ògo tí kò lè ṣaláì má tán, ògo Ọlọ́run ni. Ògo Ọlọ́run ni, ògo Ọlọ́run ni, ògo tí kò lè wọlẹ̀, ògo tí kò lè ṣá, ògo tí kò lè ṣaláì má tán, ògo Ọlọ́run ni. Báyé bá rí ògo tó fẹ́ tán, ayé lè bògo náà mọ́lẹ̀, ṣùgbọ́n ògo tí kò lè ṣaláì má tán, ògo Ọlọ́run ni. Gbogbo ẹni bá fẹ́ tán, ṣùgbọ́n kó kù díẹ̀ kó tán, ó di dandan kí ògo Ẹlẹ́dàá tán, ògo Ọlọ́run ni. Ògo ayé kó kù díẹ̀ kó tán, dàbí kí ayé bò mọ́lẹ̀, ṣùgbọ́n ògo tí kò lè ṣaláì má tán, ògo Ọlọ́run ni. Ògo Ọlọ́run ni, ògo Ọlọ́run ni. Ẹjọ́ ṣé ọ̀gá ọlọ́pàá ni mo bá sọ̀rọ̀ yẹn? Ó ti ẹ̀dá bẹ́ẹ̀ ṣé tètè má bọ̀ ibùdókọ̀ Adé ojúlé kejì ọba Fẹ́mi ìpínlẹ̀ ọ̀hún àìdẹ́kùn ìjọba bọ̀ sí i. Nǹkan burúkú lákọ̀ ti ṣẹlẹ̀ ní àrètí ẹ̀ṣẹ̀ owó. Inú ilé náà là ń bọ̀. Ìyí tí mo délé bá rè é. Ìwọ lọ́hùn. Àṣẹ tó bá ń ṣe àdúrà wípé Adélé bá rè àkóyá ibi. Kéèyàn tọwọ́ bá pò kó mú owó kó lọ fún àwọn àtẹ́wọ́gbọ́ rẹ̀. Kó bá Adélé bá rè ẹ̀wọ̀n tẹ́mi délé bá ibi. Ẹ̀wọ̀n ayé mi. Ọ̀gá ọlọ́pàá gbà mí. Ìbàjẹ́ yóò jẹ́ mi gbé ẹ ṣàánú mi wò lẹ́nìkan ẹgbà mi ọ̀gá ọlọ́pàá ẹjọ́ ẹwà yé mi. Ẹ wo arábìnrin ọ̀rọ̀ ẹkún sísun kọ́rí kan báyìí o ẹkún sísun kò tán ṣòro ẹ̀dá ìrònú òdẹ̀ kágbèsè káwa kárí bọnú kò tán ṣòro ẹ̀mí. Ẹ wo àyàfi tá a bá máa wá bá ṣe máa tan ìmọ́lẹ̀ sókun kárí kedere àwọn àṣírí tí atẹ́gùn bá kẹ́kẹ́tẹ́ bẹ́ òbí òwe ló pa fún níyẹ̀fun àti wípé atẹ́gùn tó káṣọ lórí ìkan káyọ̀ tó wọ tiẹ̀ sọ́ni kó má ṣàfara o ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn oníṣẹ́ bíi tí wọ́n bá parí iṣẹ́ wọn ń dẹ̀ lẹ́yìn ẹ̀mí bí wọ́n ṣe máa ṣe míì ni wọ́n máa wá kiri ẹ wò èmi á gbà yín ní ìmọ̀ràn tí a bá ń pè ní ìgbàkúgbà kí ẹ máa dá wa lóhùn torí ká lè tẹ̀síwájú lórí ìwádìí wa. Ẹ bá ti pè mí ní wàá máa jẹ́ ẹ bá ti pè mí padà inú gbogbo mi. Àfi ilé alájà gbogbo ògbà a wà pẹ̀lú yín arábìnrin ẹ fọkàn yín balẹ̀ a máa dúró tì yín gbogbo gbà. Tábìlì láàárọ̀ ìsìn máa jáde onípò lọ àsálàtì. Ògo tí kò lè wọlẹ̀, ògo tí kò lè ṣá, ògo tí kò lè ṣaláì má tán, ògo Ọlọ́run ni. Ògo tí kò lè wọlẹ̀, ògo tí kò lè ṣá, ògo tí kò lè ṣaláì má tán, ògo Ọlọ́run ni. Ògo Ọlọ́run ni, ògo Ọlọ́run ni, ògo tí kò lè wọlẹ̀, ògo tí kò lè ṣá, ògo tí kò lè ṣaláì má tán.
Kàfáyà. ayé lè kókó náà mọ́lẹ̀ ṣùgbọ́n ògo tí kò lè ṣàlàyé. Òwúrọ̀ lọ́jọ́. Iṣẹ́ náà fi ń ṣílẹ̀ fún ọ. Malik Ọláìwọlá agbẹjọ́rò fún olùpẹ̀jọ́ ẹnìkejì mi níbí ni Gbádébọ̀ Àríyìbí. Olúwa mi, orúkọ mi ni Peter Òtítọ́kòrò, èmi ni agbẹjọ́rò fún olóyè Bámidélé, àwọn yòókù mi ni. Orúkọ tèmi ni Akeem Ọlákù. Tẹniọlá Olúṣọlá. Orúkọ tèmi ni Khadijat Hussein. Olúwa mi, gẹ́gẹ́ bí a ṣe ń bá ìgbẹ́jọ́ yìí bọ̀ láti ẹ̀yìn wá, mo fẹ́ fi ìdí ẹ̀ múlẹ̀ ní ilé ẹjọ́ yìí lónìí wípé olóyè Bámidélé Àjàkáyé mọ̀ nípa ikú olóògbé Dábírí Olóyèdé olúwa mi. Ní àkọ́kọ́, sọ̀rí ilẹ̀ kan péré ni olóògbé Dábírí Olóyèdé ní. Ó fi ebi panú olúwa mi kó tó ra ilẹ̀ yìí. Ó ṣiṣẹ́ sìn ìjọba fún 30 ọdún kó tó di pé ó lè kọ́lé sí orí ilẹ̀ yìí olúwa mi. Olúwa mi, olóyè Bámidélé Àjàkáyé ó ní sàárì ilẹ̀ kan tí a lè yọ ìsọ̀rí ilẹ̀ 10 ní inú rẹ̀ olúwa mi. Olúwa mi, olóyè Bámidélé ru ẹran irin sórí, ó wá ń fi ẹsẹ̀ gbẹ́ ihò rẹ̀. Olúwa mi, pẹ̀lú gbogbo ilé, ilẹ̀ àti dúkìá tí olóyè Bámidélé Àjàkáyé àti àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tí wọ́n ní ní ilẹ̀ yìí àti òkè òkun kò tí ì tó wọn. Ẹni tó ní ìsọ̀rí ilẹ̀ kan lọ́túnkú á kó owó ribiribi tí wọ́n fẹ́ ra ilé àti ilẹ̀ náà lọ́wọ́ rẹ̀. ìwé lẹ́tà wà nù rẹ̀ yìí àti gbogbo ilẹ̀ mi òun nù. Ẹ má bínú fún nǹkan tí mo tún fẹ́ béèrè yìí. Kí lẹ tún rò lórí ẹ̀ tẹ́ fi tún rò wípé kí n gbé ìwé ilé àtìlẹ̀ ìdání? Amòfin Malik, ọpọlọ rẹ ò ní jọba. Mo ṣe bí ọkàn dédé gbà ọmọ gbé lọ náà ni. Àmọ́ béèrè tó tún béèrè yìí, gbogbo ohun tí mo ti gbìn kùn tí mo ti ní ìwọ̀n ní sọ fẹ́ nìkankan, ọmọ di dandan kí n bọ́ sọ báyìí. Nítorí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, nítorí ẹni tí ó sin ni àìfi hùwà ara ẹni pamọ́ fún. Sórí olóyè Bámidélé ọwọ́ abàmì. Olóyè Bámidélé Àjàkáyé. Ẹ̀yin o. Alàgbà Dábírí. Ẹ wo ìwé ìsọ̀wé ìdòwò ni ó wà nínú ẹ̀. 50 mílíọ̀nù náírà ló wà ńbẹ̀. 50 mílíọ̀nù náírà. kí ni kí n fi ṣe? Ṣẹ́rí ẹ̀tẹ́tí sílẹ̀ kẹ́gbọ́. Ńṣe ni mi fẹ́ kí ẹ lọ ra ilẹ̀ sí ibòmíì tí ó bá wù yín gangan ni o, níbi tó bá wù yín ni kẹ́ ẹ rà sí. Lẹ́yìn náà rèé, tí ẹ bá débẹ̀ níbi ilẹ̀ tó wù yín yẹn, tí owó yẹn bá tó, ẹ tẹ̀ mí láago, màá tún fi owó kún. Ẹ jẹ́ kí wá ṣèlérí kan fún yín. Ṣé rí irú ilé tó bá wù yín tẹ́ fẹ́ kọ́ sórí ẹ̀, ẹ̀yin má ṣe ìyọnu láti máa tún ná owó mi sí. Èmi á kówó lẹ̀ pátápátá sí gbogbo ohun tẹ́ fẹ́ kọ́ sórí ilẹ̀ yẹn ẹ kọ́. Ńṣe ni mi fẹ́ kẹ́ ẹ fi ilẹ̀ tọ̀dọ̀ tí yẹn sílẹ̀ fún. Alàgbà Bámidélé, tó bá jẹ́ pé àpárá lè bá ń bá mi dá, kẹ́ ẹ dá dúró níbi tẹ́ ẹ dé o.
ẹ dá dúró níbi tẹ́ gbé dé o. ẹ wo àkọjá ewé mi nìyẹn gbogbo iṣẹ́ tí mo ṣe fún odidi 30 ọdún tí mo fi sin ìjọba ni mo fi ra ilẹ̀ yẹn kò sí iye tẹ́ ẹ lè fún mi tí mo lè fi ta ilẹ̀ mi fún mi o. ọ̀gbẹ́ni Dábírí ń fẹ́ kó kọ́kọ́ rò dáadáa náà wọ́n ní tá a bá ń wówó lọ tá a pàdé yìí lọ́nà dandan nípa ká padà sílé torí tá a bá lówó ọ̀ǹtán iyì la máa fi rà jẹ́ kí n sọ kinní kan fún ẹ Dábírí ọsàn tó rí gbajúmọ̀ tí ò bọ́ ẹyẹ oko lásán ló máa fi mu kò yẹ ń sìn gba ọ̀rọ̀ tèmi wò 50 mílíọ̀nù náírà ló wà mẹ́ẹ̀ kò nídìí ìṣẹ́ kó darapọ̀ mọ́ lówó. àwùsùbìlà mi náà ṣàtánì rọ̀jì. ọmọ tó ṣe mí láàánú náà rẹ̀ a sọ̀rọ̀ bọ́ sí ò ní àwùsùbìlà tó bá rí àwùsùbìtúrù ṣé wàá mọ̀ ṣé o lè dá mọ̀ àní kó kúrò nínú ìyà tó ń jẹ́ yìí kó darapọ̀ mọ́ lówó kó pe owó ránṣẹ́ bíi ti àwa yìí ìyẹn la ní ká ṣe oore fún ẹ tó ká gidi borí. ẹ wo kẹ́ ẹ lọ wá ilẹ̀ tí ń rà síbòmí o kẹ́ ẹ mójú kúrò yìí lára ilẹ̀ yẹn. olúwa mi màrìwò lẹ́rí eégún sì ń bọ̀ o ìṣẹ̀lẹ̀ yìí gan-an ló wá mú mi ṣe ìwádìí wípé tí lékeleke ò bá rí jẹ lẹ́yìn màálù kò ní tẹ̀lé tí kò bá sí nǹkan tí olóyè Bámidélé Àjàkáyé rí kò ní lọ kówó ribiribi bá oníbàárà mi nílé olúwa mi wípé kó wá ta ilé àti ilẹ̀ tí ó fi 30 ọdún ṣiṣẹ́ kó tó di wípé ó kọ́ kí wọ́n wá ta fún òun olúwa mi èyí ló mú mi tọ̀ àwọn tó mọ̀ nípa ìmọ̀ ilẹ̀ lọ kí wọ́n wá bá mi ṣe ìwádìí tí olóyè Bámidélé fi kówó wá tó ní òun fẹ́ ra ilẹ̀ àti ilé mọ́ oníbàárà mi lọ́wọ́. alàgbà Dábírí ìwádìí ìjìnlẹ̀ tá a ṣe lórí ilẹ̀ yín tẹ́ ẹ kọ́lé sí tẹ̀ǹgbé yìí ó fi hàn wá wípé ọ̀pọ̀lọpọ̀ góòlù àti àwọn ohun àlùmọ́ọ́nì lóríṣiríṣi wà nínú ilẹ̀ náà ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu ni wípé góòlù pọ̀ nínú ilẹ̀ tí yín ju ìtò àlẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín bẹ̀ yẹn lọ. dákun amòfin mọ̀líìkì dákun gbà mí. ọ̀rọ̀ náà yẹ mí náà lẹ́nu ọ̀jọ̀gbọ́n Benson. mò ń jẹ́. ohun tẹ́ ẹ̀ mú dá ìjókòó yìí lójú ni wípé góòlù tó wà nínú ilẹ̀ tí alàgbà Dábírí ó pọ̀ ju èyí tó wà nínú sáré ilẹ̀ kan tó wà níbí lọ. bẹ́ẹ̀ ni kì í ṣe góòlù nìkan ló wà níbẹ̀ pàápàá àwọn ohun àlùmọ́ọ́nì bíi wúrà òjé tútù ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ilẹ̀ yìí ó kàn jẹ́ pé góòlù ni tó gbajúmọ̀ jù nínú àwọn ohun àlùmọ́ọ́nì tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí àmọ̀ràn mi kejì sí yín ni wípé kí ẹ tètè lọ dá òwò pọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ tí wọ́n ń ṣòwò góòlù nítorí wípé nínú ìwádìí yìí a rí wípé àwọn kọ̀lọ̀rọ̀ sí kan ti fẹ́ máa tọwọ́ bọ ohun àlùmọ́ọ́nì tó wà nínú ilẹ̀ yìí ó sì dá mi lójú wípé tí ẹ bá ṣe èyí ó kéré tán ẹ ó rí tó bílíọ̀nù 6 náírà lórí àwọn ohun àlùmọ́ọ́nì tó wà nínú ilẹ̀ yìí. amòfin mọ̀líìkì Allah akbar Allah akbar Allah akbar kábíyèsí ọba àbí àdìgún adé àmọ́ bí ojú rẹ̀ wà èyí ò ní pé òun rí mi gbogbo ọdún tí mo ti fi ń ṣiṣẹ́ ìjọba tí n ò mú ohun olóhùn kankan mọ́ tèmi yàtọ̀ sí àdéhùn owó oṣù tíjọba ṣèlérí pé wọ́n mọ̀ san fún mi tí n ò jẹ́ gúdújẹ́rá kankan àṣọ òun rí mi ọwọ́ á pèsè adúrú eléyìí sínú ilẹ̀ fún mi láti pé kí ìjọba náà ó sìn mí kọjá ayé ọdún gangan tèmi náà fi sìn wọ́n ó pèsè eléyìí sílẹ̀ fún mi. Allah akbar. Allah akbar. Allah akbar. Allah akbar. Àmì ní ìparí ọ̀rọ̀ mi
a rí wípé ọjọ́ tí olóògbé Dábírí pinnu láti wá ti ọwọ́ bọ ìwé pẹ̀lú iléeṣẹ́ wa ni àwọn agbanipa lọ pa á sílé. Ohun tí mo rí wọn nínú ọ̀rọ̀ yìí nìyẹn olúwa mi. Kò rí bẹ́ẹ̀ olúwa mi. Gbogbo ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni Benson tó wá sọ nílé ẹjọ́ yìí irọ́ pátápátá gbáà ni. Wọ́n mọ irú èèyàn tí oníbàárà mi jẹ́ láàrin ìlú. Wọ́n mọ̀ pé olówó ni, ọlọ́rọ̀ ni, ó nífẹ̀ẹ́ ó lè kọ́ná, ó wá wọ́ ọ̀nà kan àbí kejì láti fi bà á lórúkọ jẹ́ kó ba lè gba owó tó owó sí àpò ara wọn. Lórílẹ̀ tá à ń sọ yìí, oníbàárà tèmi ló ní ilẹ̀ yìí tí mo dẹ̀ máa pe àwọn ẹbí tó ta ilẹ̀ yìí fún oníbàárà mi jáde níwèé ẹ̀rí tó dájú lọ́wọ́ pé àwa la nílẹ̀ yìí. Ẹ bá gbà mí láyè láti pe ọ̀gbẹ́ni Ṣọ̀gá jáde. Orúkọ mi ni Adéṣọ̀gá Adéòjò Ọ̀jọ̀mọ. Ọ̀kan pàtàkì ni mo jẹ́ nínú ẹbí Ọ̀jọ̀mọ tí wọ́n ní ilẹ̀ tó wà nínú ìjọba tí a wà yìí. Wọ́n fi ẹ̀rí kan dá ilé ẹjọ́ yìí lójú wípé olóyè Bámidélé ló ní ilẹ̀ yìí. Sàárè kan ni wọ́n rà, a sì fi ìsọ̀rí kan lé fún wọn gẹ́gẹ́ bí a ti ń fún àwọn oníbàárà wa. Kò jù báyìí lolúwa mi. Olúwa mi, ṣe rí bẹ́ẹ̀ ò nítorí bá ń lọ sẹ́ẹ̀dẹ̀ ká bẹ̀ẹ̀dẹ̀ jẹ́. A ò nítorí àtijọ́ àti mu ká máa ba orúkọ wa jẹ́. Wọ́n mọ̀ pé oníbàárà mi jó olówó lọ́rọ̀, ó gbajúmọ̀ láàrin ìlú ni wọ́n wá fi ń wá ọ̀nà kan àbí kejì láti lù ú jìbìtì. Olúwa mi ní fẹ́kẹ́ fi ẹjọ́ yìí ṣègbè. Ẹ bá wa bẹ̀ wọ́n kó jọ̀ọ́ kó fi oníbàárà mi lọ́rùn sílẹ̀ kó máa bá tirẹ̀ lọ. Àwa la ní ilẹ̀ yìí. Ẹ ṣé. Kò rí bẹ́ẹ̀ olúwa mi. Àdádá pa irọ́ lásán ní ọ̀gbẹ́ni tó pe rẹ̀ ní Adéòjò Ọ̀jọ̀mọ wá pa fún ilé ẹjọ́ yìí olúwa mi. Iṣẹ́ owó ẹ̀ ló wá ṣe olúwa mi. Wọ́n ní tí ẹnu bá ti jẹ dòdò ẹnu ò lè gbòdodo mọ́ láéláé. Adéṣọ̀gá Ọ̀jọ̀mọ kì í ṣe ọ̀kan lára mọ̀lẹ́bí Ọ̀jọ̀mọ rárá olúwa mi. Mo ní ẹlẹ́rìí pàtàkì ní ilé ẹjọ́ yìí tó sì jẹ́ ọ̀kan pàtàkì lára ẹbí Ọ̀jọ̀mọ tí wọ́n mọ̀ nípa bí ìtàn ilẹ̀ tí olóògbé Dábírí rà ṣe jẹ́, tí wọ́n lè wá fi ìdí rẹ̀ múlẹ̀ ní ilé ẹjọ́ yìí ní wákàtí yìí wípé ilẹ̀ yìí oníbàárà mi olóògbé Dábírí Olóyèdé làwọn tà fún olúwa mi. Kí ilé ẹjọ́ yìí gbà mí láyè ní wákàtí yìí láti pe ẹlẹ́rìí mi jáde. Mo fi àsìkò yìí pé ọ̀gbẹ́ni Adéọlá Ọ̀jọ̀mọ. Ọ̀gbẹ́ni Adéọlá Ọ̀jọ̀mọ. Sáà. Irú ẹ̀sìn wo ni ẹ̀ ń sìn? Ẹ̀sìn Mùsùlùmí. Ẹ gbà. Ẹ máa wí tẹ̀lé mi. Èmi, ẹ dárúkọ yín. Èmi Adéọlá Ọ̀jọ̀mọ. Mo ṣèlérí fún ilé ẹjọ́ yìí wípé. Mo ṣèlérí wájú ilé ẹjọ́ yìí pé. Gbogbo ẹjọ́ tí máa rò lénìí. Gbogbo nǹkan tí wọ́n sọ nílé ẹjọ́ yìí lénìí. Òtítọ́ ni yóò jẹ́. Wọn ò ní parọ́, òtítọ́ ni wọ́n sọ. Olúwa kó ràn mí lọ́wọ́. Ẹ fi kan rí. Orúkọ mi ni Adéọlá Ọ̀jọ̀mọ. Mo jẹ́ ọ̀kan pàtàkì gbòógì tí kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn nínú ẹbí Ọ̀jọ̀mọ. Lótìtọ́ àti lódodo látàlẹ́ sáré kan fún olóyè Bámidélé Àjàká, àmọ́ òfin kankan kún. Ẹni tó sọ pé òun ni ẹbí wa, irọ́ pátápátá ló ń pa, a ò mọ̀ nínú ẹbí wa. Olúwa mi, iṣẹ́ agbẹjọ́rò dára ní tòótọ́, ó sì ṣe mú yangàn láwùjọ. Àmọ́ kíní kan bàjá ò jẹ́, apá ẹ̀gùn jù tán lọ. Níbi ká rí di òdodo, ká torí owó, ká gbẹ̀bí fáláre, ká bùṣe gàdá, ká bùṣe gèdè, ká wá sọ wípé olè jàre olóhun. Iṣẹ́ agbẹjọ́rò lóde òní ló ń pe àfín ládùúbí àrán. Wọ́n á sọ omi ọkà di omi ìwẹ̀ olúwa mi.
èyí ló mú ṣe agbẹjọ́rò sú mi ṣe olúwa mi ṣùgbọ́n kí atótónu mi ó má bàa wá pọ̀ jù olúwa mi gbogbo ẹ̀rí tí mo mú wá sí ilé ẹjọ́ ìpátápátá ó yẹ kó ti fìdí ẹ̀ múlẹ̀ lọ́kàn yín wípé olóyè Bámidélé Àjàkáyé ó mọ̀ nípa ikú tó pa oníbàárà mi Dábírí Olóyèdé olúwa mi tí olóyè Bámidélé Àjàkáyé bá mọ̀ kankan nípa ikú tó pa olóògbé Dábírí Olóyèdé kí ló mú olóyè Bámidélé Àjàkáyé tó fi rán katakata olúwa mi wípé kí wọ́n lọ wó ilé tí olóògbé Dábírí kọ́ nítorí ọrọ̀ ayé lásán ayé tá a ní lónìí táwọn padà wá dìtàn níbẹ̀ tó bá dọ̀la ayé asán ayé ẹkún ayé òṣè ayé àbámọ̀ tí àwọn olówó ayé wá ń lùlù bámúbámú la yó a ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan olúwa mi àwọn tó jẹ́ gbajúmọ̀ láàrin ìlú táàrọ̀ wípé wọ́n máa ní àánú mẹ̀kúnnù lójú àwọn ló tún gbẹ́ igi ṣómúṣómú olúwa mi tí wọ́n fi ń bọ ojú mẹ̀kúnnù olúwa mi tírú àwọn èèyàn wọ̀nyí bá pọ̀ láwùjọ wa ó ṣeé ṣe kí a ṣe bí ó pé ẹgbàágbèje láwùjọ wa nítorí tí ilẹ̀ bá ń gbé òṣìkà tí ò bá gbé olóòótọ́ olúwa mi tó bá pẹ́ títí ìrẹ̀ asú ní í ṣe olúwa mi èyí ló wá mú mi ṣe ìwádìí ìjìnlẹ̀ tí a fi pe àwọn oníṣègùn òyìnbó láti mọ ikú gan-an tó pa oníbàárà mi olúwa mi mo ní àwòrán ní ilé ẹjọ́ ìlénìí tó lè fi hàn wá irú ikú tó pa oníbàárà mi Dábírí Olóyèdé wípé kì í ṣe àti ọwọ́ Ọlọ́run wá ní ikú rẹ̀ tí ẹ bá gbà mí láyè láti gbé hàn ilé ẹjọ́ yìí àwòrán yìí a ó mọ irú ikú tó pa oníbàárà mi. olúwa mi bàbá nítorí àwa mọ̀ pé kíkí tó dára jùlọ ni kíyàn sálámọ̀ kó tó wọlé. alàgbà Dábírí ẹ kúṣẹ́ ládàá Ọlọ́run á san yín lẹ́san rẹ̀ ṣe rí àwa tẹ̀ ń wò yìí èèyàn kan ń rí wa láyé kó tún ròyìn wa fún yàn wàláhì tàláhì a dẹ̀ rí gbọ́ lẹ́nu àwọn afá ńláńlá wọ́n ní pé ẹni tí Ọlọ́run bá lè fún ní orí ọ̀fẹ́ kó ṣe kalimatu la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wàláhì tàláhì kò ní fojú kan náà Ọlọ́run bá èyí ló wá fẹ́ mú mi fún yín ní orí ọ̀fẹ́ kẹ́ ẹ ṣe oye la ilaha illallah tó bá wù yín kẹ́ lè rí àlùjọ náà dẹ́ra o. ìwé ilé yìí la wá gbà àti ìwé ilẹ̀. àwòsùbìlà kò sí ìwé ilé yìí lọ́wọ́ mi ọwọ́ agbẹjọ́rò mi ló wà. ẹ̀yin ẹni Ọlọ́run ẹ̀yin àfa òdodo ẹ̀ tún ń parọ́. wàláhì tàláhì ìsúnmọ́bí láìlà sí láwà ọ̀dọ̀ agbẹjọ́rò mi ló wà kò sí lọ́wọ́ mi. ẹ̀yin náà wo bá ṣe bá yín sìn àbá yín níbà ẹni Ọlọ́run àdèmọ̀ pé èèyàn Ọlọ́run ní ẹ tó wá ń búra ẹ tó ń fi Ọlọ́run búra lórí irọ́. àwòsùbìlà. kò jọ mi lójú náà torí Ọlọ́run ti ní tóun bá máa bẹ̀rẹ̀ ìdájọ́ òun ó ní ilé òun Ọlọ́run ọba ló máa ti bẹ̀rẹ̀ ìdájọ́ ara yín tọ́lọ́ máa bẹ̀rẹ̀ ìdájọ́ látòrí ẹ̀rẹ̀ máa wojú ẹ̀ sórí pé àgbàlagbà ni bàbá yìí mi ìfẹ́ kó mú wọn kirikiri bàbá wa ṣe jẹ́jẹ́ bàbá ẹni sùn. àwòsùbìlà 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 àwòsùbìlà. La ilaha illallah.
mo bẹ̀ ilé ẹjọ́ yìí láti fi ọwọ́ òfin mú àwọn ọ̀daràn aṣebigbébi kọ́rùn wọ̀nyí àti láti fi ìyà tó tọ́ àti ìtò yẹjẹ wọn olúwa mi ẹ wo àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n jẹ́ gbajúmọ̀ láwùjọ tá a lérò wípé àwọn ni wọ́n máa gbìjà mẹ̀kúnnù tí wọ́n máa nu omijé wọn kúrò olúwa mi àwọn ọlọ́tún fi omijé kún omijé fún mẹ̀kúnnù tí wọ́n ń gbẹ́gi ṣómúṣómú tí wọ́n fi ń gún wọn lójú olúwa mi tó bá gbarú àwọn yìí láì láwùjọ wa ẹni bí a wá ju ẹgbàágbèje lọ ilẹ̀ a wá máa gbé òṣìkà a máa pa olóore tó bá pẹ́ títí ire a máa sú ní ṣe olúwa mi mo fẹ́ kí ẹ dá ẹjọ́ yìí gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. pẹ̀lú gbogbo atótónu àwọn agbẹjọ́rò méjèèjì a rí dájú wípé àwọn alágbàpá ni wọ́n pa olóògbé Dábírì lótìtọ́ ọ̀rọ̀ náà rá olóyè Bámidélé lọ́wọ́ ó rà lẹ́sẹ̀ àmọ́ kò tí sí ẹ̀rí dájú wípé olóyè lọ́wọ́ nípa ikú olóògbé Dábírì. ìdájọ́ mi rèé ilé ẹjọ́ yìí pa láṣẹ fún àwọn agbófinró wípé kí wọ́n ṣe àwárí àwọn ọ̀daràn wọ̀nyí tí ọwọ́ bá bá àwọn ọ̀daràn wọ̀nyí ní a tó lè mọ̀ bóyá olóyè Bámidélé mọ̀ nípa ikú olóògbé Dábírì. ilé ẹjọ́ yìí tún pa láṣẹ wípé kí olóyè Bámidélé lọ dá gbogbo dúkìá olóògbé padà fún àwọn ẹbí rẹ̀ san mílíọ̀nù 10 owó ìtanràn fún ilé tí ó wó ní orí ilẹ̀ náà. ilé ẹjọ́ yìí sún ìgbẹ́jọ́ yìí síwájú títí ọwọ́ máa fi tẹ àwọn ọ̀daràn wọ̀nyí. ìdájọ́ mi rèé. irú òun ló ń kàn tó bẹ́ẹ̀ lálẹ́ àná nígbà tí mo pè pé kò wá gbọ́ ìròyìn nígbà tí wọ́n dá ọmọ ẹlẹ́rìí fún tẹ́gbẹ́ tó ṣe. èmi ò mọ ẹ mọ̀ pé ìpèjára lẹ pè mí yẹn èmi ti sùn bẹ́ẹ̀ ṣe pé yàyà mi ti kó sókè yàyà mi ti já ìgbà tí mo gbọ́ pé wàá wo tẹlifíṣàn mo ní wo bẹ́ẹ̀ mi tún ṣe é gbé padà tí mo tún sùn lọ ń tèmi nìyẹn. wọ́n pè é ní ìpèjáyà kọ́ ìpè ìdùnnú ni àṣewọlé nìkan tí inú ẹ̀ máa dùn tó máa pamọ́ra ni kò sí kò sẹ́ni tó inú ẹ̀ máa dùn tó máa pamọ́ra nǹkan tí mo fẹ́ fàyọ̀ gangan ni pé níjọ́ náà lọ́hùn nígbà tí èmi ń bá ọmọdé yẹn wí tí máa pariwo mọ́ lọ gbéwé ẹ̀ lọ ṣe báyìí ipò ló ti ń bọ̀ lọ lé kéwú lọ ṣe gbá ó dàbí gbàtẹ́ pé àbí mo ní ẹ lára àbí mo ní ọmọ ẹ lára lórí lójú ẹ̀ ń gbà náà lọ́hùn lọ́jọ́ ìní nǹkan sìn sọ fún mi lọ́jọ́ ìní nǹkan sìn báwo ló ṣe rí lórí ẹ̀mí ẹ̀. aláàjì mo dúpẹ́ fọlọ́run mo tún dúpẹ́ fọlọ́run mo wá dé ọpẹ́ mi ládé. alhamdulilayi rabbil alamin. ẹ ṣe rí nígbà yẹn lóòótọ́ ó bọ́ sí òdì lára ni ṣó dàbí ẹni pé bóyá ẹ kó ìrọ̀ ọmọ tí mo bí fún yín ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́jọ́ tèmi yìí pé ọmọ náà ó ṣoríire fáwọn méjèèjì ni. màá kórìíra ọmọ tí mo bí mélòó ni mo bí tí màá kórìíra Malik ṣé ó dà kó bọ́rọ̀ ó tẹ̀ ń dẹ́rẹ̀ pa mí nínú èmi ẹ àti ìwọ ojú ta lọ́mọ yẹn gbèrú. ilé mọ́. kọ́ tí n bá bí ẹni kò dáhùn ìwọ náà máa dúpọ́ lọ́wọ́ ẹlẹ́dẹ̀ ẹ̀ kọ́ máa ń ṣépè fáwọn kan nípa bímọ má jọ bàbá ìgbẹ́ náà máa kú sí ìwọ bímọ jọ bàbá ẹ̀ àbúrò mọ̀ ẹ́
èmi ṣiṣẹ́ amòfin ọmọ tó tún bú fún mi kò tó yanṣẹ́ mi láàyò amòfin lòun náà tó ṣe ṣé kò tọ́pẹ́ dúpẹ́ lọ́lọ́run. báwo ni ṣe dáadáa ni olóṣè. ṣe dáadáa ni káàbọ̀. ọ̀rẹ́ lèmi pẹ̀lú màmá ẹ̀ sọ lọ́wọ́ sí. alẹ́ àná ni mo wo amóhùnmáwòrán gbà tí wọ́n ń sọ àbájáde ẹjọ́ tẹ́ ẹ ṣe tó kò burú ọlọ́run á wà pẹ̀lú wa o ọlọ́run á bẹ́ ẹ ṣe gbogbo tí ọlọ́run bá tó ti parí ló lọ́ọ́ máa gbé síwájú ẹ̀ lágbá ọlọ́run. àmín. wò ní ṣàṣetì. òkú oríire náà wà ní dìbànújẹ́. àmín. sórí tí bàbá ẹ ṣe tó fi ẹ̀yìn tì tó wá ń jèrè iṣẹ́ náà lọ́jọ́ tèmi ìwọ náà máa ṣe débi àmì. àmín. sórí ẹjọ́ tọ́lọ̀ bá ti parí báyìí òun náà máa gbé wá bẹ́ẹ̀. àmín. ọkọ ọba àdá ọba kò wá ní ṣe ẹlẹ́sẹ̀. àmín. alájì ẹ̀yin ni ẹ máa ń sọ̀rọ̀ kan ẹni bí o tọrọ bó tilẹ̀ kó kéré mọ́ wípé ká máa sọ tó bá tiẹ̀ máa gbẹ̀mí mi kí n ṣe sọ. wọn ò lè jẹ́ ká rí rẹ̀ kí n tiẹ̀ pẹ̀lú mẹ́mi lọ mo fi ṣàkàwé ọ̀rọ̀ ni pé tó bá ṣe pé òótọ́ téèyàn bá sọ láyé tó bá máa gbẹ̀mí èèyàn kéèyàn dó lórí òótọ́ yẹn ni. ó ti yẹ nǹkan tí mo mẹ́rin sọ má máa sọ débi tó sọ rẹ ẹ̀fẹ́ ó ti wá. nítorí pé ó mọ ọ̀rọ̀ ìlú wa bó ṣe rí ọ̀rọ̀ ìlú wa ṣe kí ni díẹ̀ àgàgà àwọn olówó ọlọ́lá nílùú yìí àwọn ọ̀dẹ̀ lọ́jọ́ ń ṣe pọ̀ yìí tó ń bá figagbága lórí wípé wọ́n ṣe òdodo wọ́n wá súnmọ́ Ọlọ́run bá ní o máa súnmọ́ Ọlọ́run tí wọ́n bá ti súnmọ́ Ọlọ́run tó ń gbàdúrà tó dẹ̀ ń kírun ní gbogbo ìgbà tó bá tiẹ̀ dìgbà kan tí wàhálà bá dé tó bá bójú wọ̀nyí báyìí Ọlọ́run á jẹ́ kó mọ̀ pé òun wà lẹ́yìn Ọlọ́run á gbé borí gbogbo wọn Ọlọ́run á gbé borí wọn o ní láti kún fún àdúrà dáadáa wàá dé máa fọ̀rọ̀ lágbà tó dára gbọ́dọ̀ sọ pé kíkà ṣe káwọ́ tàbá ní kó ṣe káwọ́ wọn bá nǹkan jẹ́ ìwájú ọ̀dọ̀ tí wà nìyẹn máa ṣẹlẹ̀ sí àbí jẹ́ kí n fún ọ pẹ̀lú ìyẹn láyè ẹ̀sùn ọ̀pọ̀dé máa fẹ́ sọ. ìyá tó bímọ olórí. ohun tí mo wá ṣàlàyé fún yín ni wípé mi ò ní ráyè rárá lọ́sẹ̀ yìí nítorí mo ní ìgbẹ́jọ́ kan ní ọjọ́ ajé mo sì gbọ́dọ̀ ṣe ìgbáradì fún un àti wípé ọwọ́ mi kún lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìdí nìyí tí mo fi mú ìwé ilé olóògbé àti ìwé sọ̀wédowó tí olóyè Bámidélé fi ṣọwọ́ gẹ́gẹ́ bí ìgbẹ́jọ́ ẹjọ́ tó kọjá. ẹ ṣe amòfin Mọ̀lẹ́kì ṣùgbọ́n ẹ tí ì lè fi wálẹ̀ lọ báyìí ẹ lè jáwọ́ ní ọ̀rọ̀ wa torí pé ẹ̀yin náà la gbójúlé ẹ̀yin lẹ lè gbà wá ṣe mọ̀ pé tí ì bá ṣe tiyín ìyá yìí bá jẹ wá gbé wọ́n ní ọpẹ́lọpẹ́ èjìká tí ò jẹ́ wò bọ́ ọpẹ́lọpẹ́ etí
tí òjò rí ó dàbí àpò láàgì. Àwọn àgbà ní tí ò bá sí ìka bí ìnagbà ní ọwọ́ bá rí. Ẹ̀yin náà lẹ lè gbà wá tẹ̀lé ìṣàánú wa bá wa yanjú ọ̀rọ̀ yìí. Àti wípé ṣé ẹ gbàgbé pé ẹ̀yin lẹ mú olóògbé dé iléeṣẹ́ àwọn tí wọ́n fẹ́ ra gbogbo àlùmọ́ọ́nì orí ilẹ̀ náà. Àwọn àgbà ní aláṣetán lèèyàn kì èèyàn kì í kí aláṣekù aláṣeyọrí lọ́lọ́run máa pè yín. Ẹ̀yin lẹ lè bá wa ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ yìí. ìyá wa ká ṣáà máa dúpẹ́ pé àti ẹ̀ ti rí lẹ́gbàá àmọ́ mo fẹ́ kẹ́ fi tó àwọn ẹbí ọkọ yín kan àbí méjì létí. Èmi á ṣètò bí ọ̀gbẹ́ni Benson á ṣe yọjú sí yín tí ẹ fi jọ dúnàdúrà pẹ̀lú wọn. Tí ẹ bá dẹ̀ fẹ́ rí mi ẹ pè mí mo ṣetán láti jẹ yín. Àwọn ẹbí nígbà tá à ń jí àjíṣe ẹbí wo lórí wa nígbà tí kò sí nǹkan kan tá à ń báyà sùn tá à ń báyà jí mami àmàrẹ́ nìkan kan náà. Ẹ wo ẹ má rò bẹ́ẹ̀ o ọ̀rẹ́ ẹni ní bá ní ìpìlẹ̀ ọ̀rọ̀ ara alẹ́ ẹni ní bá ní iná. Ẹ wo tó bá pẹ́ tó bá yá àwọn ẹbí ọkọ yín á béèrè o. Amòfin tó bá jẹ́ ti pé àwọn ẹbí ó sọ̀rọ̀ ni ẹ fi gbogbo wọn lẹ́yìn tí kálukú bá rí kó fẹnu ara ẹ̀ sọ. Èmi mọ̀ pé agbára Ọlọ́run ká gbogbo ẹ̀. Nǹkan tí mo kàn tún fẹ́ rán yín létí tó dàbí rẹ̀ ni pé a gbàgbé nípa ìdá 15 tí olóògbé ní àwọn bá yín ṣàdéhùn tá máa fún yín tí gbogbo nǹkan bá ṣẹ́nu rí à fún yín. A kú mọ̀ pé láti ìgbà tẹ́ ti bá wa bẹ̀rẹ̀ ẹjọ́ yìí ẹ kú gba kọ́bọ̀ lọ́wọ́ wa àbí kò ṣáà sí nǹkan tá a fún yín. Ìyá wa ẹ wò ẹ má ṣe yọnu Ọlọ́run ló ń sanwó àtúnṣe ká ṣáà máa gbàdúrà k'Ọlọ́run jẹ́ kí gbogbo nǹkan rí bá ṣe ń fẹ́. Ẹ má ṣe yọnu àti sanwó fún mi lásìkò yìí. Òyìnbó ló máa ń sanwó òṣìṣẹ́ Ọlọ́run ọba ló máa ń sanwó àfà. Ìgbàkúgbà tẹ́ bá ti fẹ́ rí mi ẹ ṣáà ti pè mí mo ṣetán láti jẹ yín. Ẹ wò ẹ wá jẹ́ kí mi máa lọ náà. Amòfin ẹ lè lọ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ fi nǹkan kan sẹ́nu. Ìyẹn a máa jẹ́ ọjọ́ mi. Ó dáa ẹ ṣe àdúpẹ́ àfọlọ́run sìn yín o. Agbẹjọ́rò Abdulmalik Ọláìwọlá ọ̀dọ́mọdé agbẹjọ́rò tó mòye. Abdulmalik ò sí nínú ẹni tí sọ̀rọ̀ tí ṣùkúrú ẹnu ká rojọ́ mọ́ ni ká má jàre rẹ̀ ò sínú ọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ọba ló fi ṣẹ́ rán ẹ̀. Ó gbó lẹ́nu bí ọkọ tuntun ni. Ó mọ̀rọ̀ sọ nítòótọ́ ó mẹjọ́ rò pàápàá ó sì tún mọ ká yànnà náà òfin fínífíní ṣùgbọ́n àwọn ẹgbẹ́ olówó ayé a fẹ́ kó o ní ìlọsíwájú ni. Abdulmalik tó bá ṣọmọ ẹlòmíì ni àwa kì í ṣàlọ̀ ṣáájú ìjà. Tó bá gbọ́ tó bá sọ pé ikú bàbá ikú àrùn bàbá àrùn òdìgbò ló ló mọ́lẹ̀ tó lóun ò sì gbọ́dọ̀ mí fín àwa olówó ayé ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀ Abdulmalik kọ́mọ ó tó kàwé gba oyè nínú ìmọ̀ òfin kó tó lo ọdún 5 nílé ẹ̀kọ́ yunifásitì kó tó wá lo ọdún kan nílé ẹ̀kọ́ ìmọ̀ òfin kó wá rèé lo ọdún kan láti fi sin orílẹ̀-èdè bàbá rẹ̀ kírú ọmọ bẹ́ẹ̀ wá fò ṣánlẹ̀ ẹ̀yin ẹgbẹ́ kó wá kú báwọn òbí rẹ̀ lójú ẹ rí i pé ọ̀rọ̀ ńlá ni báwọn tó ṣe ọlọ́kọ̀ rẹ̀ wáyé
gbogbo àná là ń gbàdúrà yìí pé ká má ṣe fojú sunkún ọmọ. ààrẹ mo ń sàmì àdúrà tẹ̀sí kọ́lọ́hún ọba má jẹ́ ká fojú sunkún ọmọ. amòfin Abdulmalik inú mi ó dùn tó bá lè tẹ́tí lẹ̀ kó gbọ́ àlàyé tá a bá ṣe fún ọ. wùmí gbogbo tá olówó ayé bá ṣe àṣegbé ni torí pé gbogbo koríko tí erin wá bá tẹ̀ ó ti dàtẹ̀ gbé tí ó sì ń kankan tí ó ṣẹlẹ̀ torí pé kọ́kọ́rọ́ ilé ayé àwa tó ń wò yìí lọ́lọ́run ọba kó lé lọ́wọ́. ìṣọ́gbádùn ọ̀rọ̀ mi. amòfin Abdulmalik wo ibi tí wẹ́ẹ̀fù fùlẹ̀lẹ̀ wa ní darí ìgbẹ́ sí ibi tó bá sì wù wá náà là ń darí ọkọ̀ sí. wo wá alówó anípò amọ̀ọ̀yàn àwa là á fọmọ lóúnjẹ bó bá wù wá àtúnfògùn yàgbẹ́ sí i bí ti ń jẹ́ bẹ́ẹ̀ ni ọmọ yá inú mi á dùn tó bá lè fetí sí ìkìlọ̀ yìí torí à ń pé kọ́mọdé má dẹ́tẹ̀ bó bá ti lè dánú gbógbé. ọ̀dọ́mọdé tí ń ṣe bí àgbàlagbà mo fẹ́ kó mọ̀ pé ayé lójú olódì àwọn ọmọ ẹlẹ́yìn Jésù wọn a máa ka àyọkà kan nínú ìwé mímọ́ wọn. báwo ni wọ́n ṣe ń kà. wọ́n ní ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. bí èèyàn bá wádìí ayé gbèsè ayé rẹ̀ dáadáa ní ọmọ ìlú ṣùgbọ́n àwa tó ń wò lórí ìdókòó awádìí ayé torí ẹ̀ lọ́lọ́run ọba fi ká ilé alọ́wọ́ àti gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ láàrin ìlú. wá gbọ́ orí pé mo mú ọ lọ bí àwọn ọkọ̀ kan lẹ́ẹ̀kan. bẹ́ẹ̀ kí ni ẹgbẹ́ yìí fẹ́ kí n ṣe fáwọn ọkọ̀. ìwọ náà dàgbà wà ní tágbà ní lọ́wọ́ ẹgbẹ́ ìfẹ́ kí ilẹ̀ ìdá máa wọn lọ́wọ́ torí pé kò sí ń ta àfàtì nílẹ̀ yìí tí ò tó wa lọ́wọ́ ẹ̀kejì ẹ̀wẹ̀ ni pé aburú ni kájọ́fẹ̀ yẹn kùn balẹ̀ wàá wò ó kékeré lọkọ̀ àtowó èyí tí wọ́n fi wọ̀n ẹlẹ́ǹkan yẹn kò sí tó náwó sí nílẹ̀ yìí tí ẹgbẹ́ yóò ní ṣe fún ọ. ó lè sí ṣùgbọ́n mo ronú bí táyé lọ ni ayé tó rú tó gbé omi rò léwé ènìyàn ṣú tẹ̀tẹ̀ gbégbà òjò bá rọ̀ ẹ̀rù ẹ̀dá máa bà mí. amòfin Malik àṣàmọ̀ tó ń pa. àṣé lóòótọ́ tó ń bẹ láyé òkúrú ṣìkàṣìkà àwọn ọmọ níwọ̀n ẹ̀fẹ̀fà ẹni rí wá wọ́n ojú lọ báwo lọ̀rọ̀ ayé yìí ṣe ń lọ gan. ibi tó yẹ ká bá gé ọgbọ́n nípa abẹ́ ṣe ń gbèjà mẹ́kúnnù tí mo fi pinnu lọ́kàn mi pé iṣẹ́ agbẹjọ́rò ni màá ṣe. àṣé bẹ̀m̀bẹ̀ yín tutù lẹ́yìn ó gbóná nínú tìmùtìmù yín fòde ṣàrán ó kẹ́gbìnà sínú. Malik ǹjẹ́ o mọ ohun tó ń wí ṣá ṣé o mọ̀ pé wájú àwa ìlú ti ń sọ̀rọ̀. ẹ má bínú mi ò lè bẹ̀rù èèyàn kí n wá ṣe ọlọ́run tó dá mi. ọ̀pọ̀lọpọ̀ yín lè ní oríṣiríṣi ọkọ̀ lẹ fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ilé iṣẹ́ ńláńlá lóríṣiríṣi gbogbo àwọn ọmọ yín ò kàwé lẹ́yìn òkè òkun lọ́n ti lọ kàwé ẹ̀yin tó wá ẹ̀kẹ́ láàánú mẹ̀kúnnù lójú ẹ̀yin náà lè tó wá kọjú dà sókè fún wọn ẹ wò ó ẹ bá èmi Abdulmalik ẹ bá mi jíṣẹ́ fún gbogbo ẹgbẹ́ wípé mi ò yó ebi ò pa mí mi ò wá lè jẹ ara ẹ ṣeun. agbẹjọ́rò Malik ọ̀rọ̀ ọmọ tí wàá fẹ́ yé mi mọ́ látọjọ́ tèkúté ti ń jí òwú ìyá àgbà wò irú aṣọ wo ló fi rán irú iṣẹ́ wo la fẹ́ ṣe ta fẹ́ rí mílíọ̀nù 25 náírà pẹ̀lú mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun Malik dẹ́ kọ gbogbo ẹ̀ sílẹ̀ olóhùn fẹ́ kankan níbi tó yẹ ká yà
káfẹ́fọ́ jẹ́ ẹ̀kọ́ ká yó tá a wá ń yà ta ló ń ké ibi eléèbí ọ̀rọ̀ yìí máa wà tójú sùn. Fi mí ṣàkàwé ọ̀rọ̀. Arábìnrin, mi ò bá ewì rárá. Ìdánilẹ́kọ̀ọ́ lásán ni mo ṣe. Ó bá mi wí. Ó jẹ̀bi tó sọ wípé Fọláìrà Àjàkáyé ló ń bá wí. Ìwọ tó jẹ́ pé àwọn ọmọ olówó àtàwọn ọmọ ọlọ́rọ̀ tó ń wọṣọ tí ò dáa ló ń tẹnu mọ́ lásìkò tí mo wọlé. Ṣé mo gbowó lọ́wọ́ ẹ̀ láti fi rà ni? Àti pé ta ni ẹ́ kí ló jẹ́ gan-an? Wọn ò parọ́ pé àwọn tí wọn ò sunwọ̀n lọ máa ń bàlùjẹ́. Ẹni tí ò dá bíi tiẹ̀ báyìí ló máa ń fọ́lù. Ìwọ tó sunwọ̀n tó ríra dáadáa yìí. Wọ́n sọ̀rọ̀ sí mi Fọláìrà ṣàkàṣàkà láwùjọ gbogbo èèyàn wá da ojú bò mí ìwọ ọmọkùnrin Ọlọ́run máa dójú tì ẹ́. Kí ló ń ṣe lè ṣé wọ́n dárúkọ ẹ ni mo bí ẹ ni ìdánilẹ́kọ̀ọ́ lásán ni mo ṣe mi ò bá ewé ṣe pátápátá dẹ lọ́rọ̀ mi ibi tó bá ti tábà ẹni mo fẹ́ kó lọ túṣe àti pé ẹ̀yin obìnrin ohun ẹlẹgẹlẹ jẹ́ kó dẹ yẹ kẹ́ máa rin òhò láwùjọ nítorí pé Ọlọ́run pọ́n ẹ̀yin obìnrin lé jù kí wá ló dé táwa máa fi rin òwò láwùjọ mo kàn bẹ́ẹ̀ kó lọ túbẹ̀ ṣe. pẹ́ẹ́nù ṣe sọ̀hún ohun ẹ̀rí ni jẹ́yìn ajínigbà ṣe wo iṣẹ́ agbẹjọ́rò tó ń ṣe kò yẹ rárá ó jẹ́ lọ gbaṣẹ́ ajíhìnrere ní òpó ní òṣì. Kí ló tó ṣe lọ sọ̀rọ̀ sí agbẹjọ́rò Malik bẹ́yẹn àbúrò yín pé èèyàn pàtàkì ní láwùjọ èèyàn pàtàkì ní láwùjọ ó bá ti sọ fún mi kí tó lọ bá kí ló tó ṣàlàyé irú èèyàn tó jẹ́ fún mi èmi rò pé mi ló fi ń ṣàkàwé ọ̀rọ̀ ni. ṣé wọ́ kí ni màá wá ṣe báyìí o bóyá kí n lọ bẹ́ẹ̀ kí n ṣàtúnṣe. á dàkú lọ bẹ́ẹ̀. ó dàbọ̀. ó dáa. kí ló tún ṣẹlẹ̀ kí ló tún dé o èwo la tún rí gbọ́. agbẹjọ́rò ẹ jọ̀ọ́ ẹ má bínú bí mo ṣe sọ̀rọ̀ sí yín lẹ́ẹ̀kan inú ló bí mi tí mo fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ àti pé mo kàn rò wípé ìdánilẹ́kọ̀ọ́ tí yín lẹ̀ ń ṣe mi kì í ṣọmọ bẹ́ẹ̀ o èmi ṣẹ̀ tí òkè òkun dé ní ìjẹta ni ọ̀rẹ́ mi tàjọ wá síbí báyìí ló wá sọ orí èèyàn tẹ́ jẹ́ fún mi láwùjọ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ má bínú. mi ò bínú ṣùgbọ́n ìmọ̀ràn mi sí ẹlẹ́ẹ̀kan sí náà ni wípé kó lọ túbẹ̀ ṣe. mo ti gbọ́ màá ṣàtúnṣe ẹ ṣe gan. ó máa dá kó ṣàtúnṣe kó má máa rìn ní òwò kó má múra dáadáa bí ọmọlúwàbí. ààrẹ ẹ má lo àfẹ́ lọ síbẹ̀síbẹ̀ adájọ́ àgbò fi wá lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí ìtìjú ńlá ló sì máa jẹ́ fún ẹgbẹ́ wa yìí tá a bá pòfolẹ̀ tí ń bẹ lọ́wọ́ wa ààrẹ ẹ̀yin ni mo sì mọ̀ lóògùn náà gbòǹgbò tí ń dátọ́ lẹ́nu ògbín ó yẹ kẹ́ ẹ lo gbogbo agbára àti kò tẹ́ ní nínú ìlú yìí láti gbalẹ̀ fún ẹgbẹ́ wa.
olóyè má tàn mí ṣé kí n má tàn. olóyè Àlàbí má tàn mí. ààrẹ ló fọ́jú ọ̀rọ̀ yìí pọ̀ ààrẹ ló darú gbọmọ sápá àní wọ́n fọ́ pomọ́yọ̀ wọ́n fa níwájú wọ́n fà mọ́ ti pàkọ́ wọ́n kólẹ̀ wọ́n fà pòrọ̀ wọ́n wá dìde tán ọwọ́ wọn ọ̀tá pò mọ́. ọ̀rọ̀ Malik ẹ mú ẹ kì í ẹranko bí lílì kan tí mo kàn mọ̀ ní pé iná lé lọ́mọ ẹranko Malik ó padà yàgbẹ́yìn. ẹ wò ó ohun tó tiẹ̀ wàá dùn mí jù ẹ̀yin ẹgbẹ́ mi tó dùn mí jù báyìí ó ní wípé wọ́n ti fi tó mi létí pé àwọn iléeṣẹ́ kan tó mọ̀ ń pa ohun àlùmọ́ọ́nì ilẹ̀ wọ́n ti ti òkè òkun wá sílùú yìí tán dẹ̀ ti gbowó tó bílíọ̀nù 12 wá fún ẹgbẹ́ Dábírí ó ti tẹ ìyàwó ọmọ àtẹbí ẹ̀ lọ́wọ́ báyìí amòfin Malik kan náà yìí òun náà ló dẹ̀ ṣètò bí owó ṣe wọ̀lú bó dẹ̀ ṣe tẹ àwọn ẹbí yìí lọ́wọ́ ṣùgbọ́n tọ́rọ̀ bá di ọ̀rọ̀ wọ̀ sí adẹ́tẹ̀ àmọ̀kọ tilẹ̀ á kí àmọ̀kọ ju tẹnu lọ ni. ààrẹ ẹ̀yin lẹ fọ́jú ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ fọ́jú rẹ ọ̀rọ̀ amòfin Malik ọkọ̀ jáǹtì ẹ̀ tá a lè fọwọ́ yẹpẹrẹ mú iná kéékèèké ńlọmọ ìgbélé pa. omi ìgbélé pa kàkà kúkú náà torí kàkà kúkú náà bá bá omi tí iná bá wá jó kàkà kúkú ájógbé tìkara wọn. ó ti jẹ́nu ṣùgbọ́n kíní kan tí mo fẹ́ ká ní ni pé ká ní sùúrù tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ láàní o. ojú ọmọlúàbí wọ aṣọ tó wọ̀ ta ló máa rí èyí tó wọ̀ tí ó ń sọ pé òun ọmọlúàbí kò fi ẹtí sétí kò fi sọ́nà níwọ̀ntúnwọ̀nsì tí kò pọ̀ jù kó wá wọ ọjọ́ tó kọ́kọ́ wà pẹ̀lú aṣọ tó wọ̀ ta ló máa rí ẹ̀ńgbà yẹn àti sìn tó máa sọ pé ìwọ ló kọ́kọ́ wà yẹn ìwọ náà ló tún jókòó yìí nítorí ìyàtọ̀ tí wà lẹ̀. ó máa ń dá fún àwọn obìnrin wa pàápàá jùlọ àwọn tó bá létí ìgbọ̀rọ̀ láti mọ̀ wípé àṣà àti ìṣe wa ṣe pàtàkì. tá a bá wá sọ wípé a fẹ́ fi àṣà àti ìṣe wa ṣe òun ló kó bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lè ní tí gbogbo wọn fi sọ̀rọ̀ ṣùgbọ́n ọlọ́run ní jẹ́ kí wọ́n sọnù ọlọ́run á dẹ̀ jẹ́ kó tètè sọnù. inú mi dùn fún ẹ ìwọ náà wo ẹwà ẹ jáde lẹ́nu yàtọ̀ sí ọjọ́ tó kọ́kọ́ wá tó wọṣọ níhò tó rò wípé ẹwà náà ló fẹ́ fi hàn wọn ìpè gbogbo ohun tí ọlọ́run fún ẹ tó fi bò ẹ́ láṣìírí pé kò bò ni ó fi hàn máa rẹ̀ kiri. amòfin ẹ ṣé púpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ fún ìtọ́nisọ́nà àti ìlanilóye tẹ́ ń ṣe fún mi gbogbo ọba. ẹ wo kò ń ṣẹ́jú èmi náà o nǹkan tí mo dé bá ni mò ń ṣe. ẹ wò mo nífẹ̀ẹ́ sí aṣọ òkèèrè jáṣọ ìbílẹ̀ wa lọ torí pé bẹ́ẹ̀ ni mo dàgbà sí kàtẹ́ ògún sọ pé bẹ́ẹ̀ gan ló bí mi sí nǹkan tó fà tí mo fi ṣe bẹ́ẹ̀ yẹn nìyẹn èmi náà kì í ṣọmọ burúkú. káàtì ẹ̀ wá sọ wípé ilẹ̀ òkèèrè náà bí ẹ sí wàá ti fìgbà kan mọ̀ rí àbí kan ti sọ fún ẹ rí àbí tí o bá mọ̀ wípé àṣà àti ìṣe ibi tí èèyàn ti jáde ṣe pàtàkì. àwọn aláwọ̀ funfun tẹ́yìn wò yẹn tẹ́yìn káṣà àwọn lè ní àṣà àti ìṣe títí wa gangan wù àwọn náà wọ́n fẹ́ máa múra bá ṣe ń múra wọ́n fẹ́ máa wọṣọ bá ṣe ń wọṣọ àrọ́pọ̀lọpọ̀ nù wọn tó
tó máa wá sílẹ̀ wá ra òfì àdìrẹ kàǹpálà láti fi ránrò àti bùbá láti wọ̀ kó lè bo ara wọn kí wá ló ṣe àwa tá a ní àṣà tí àwa pàṣà náà ní. Yorùbá dẹ̀ bọ̀ wọ́n lẹ́ni tó bá sọ lẹ́nu àpò ìyá ló sọkọ́. tó bá ti wá mú yín gbàgbé àṣà àti ìṣe wa mélòó nínú àwọn ọmọ àdọ́mọdọ́mọ tó tún bọ̀ lẹ́yìn tó fẹ́ mọ ìṣe àti àṣà yìí tí àwa ọba gbé lárugẹ. nǹkan tí mo ń sọ nìyẹn tá a bá wá fi àṣà àti ìṣe lẹ̀ tá a mú ti ẹ̀sìn wọ̀ bóyá kìrìsìtẹ́nì àbí mùsùlùmí ìwé mímọ́ méjèèjì sọ fún wa tó jẹ́ kó yé wa wípé kò dáa fún ọmọbìnrin kó máa rin òkèèrè ìgboro ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run. ṣùgbọ́n obìnrin kóbìnrin èyí tó bá pa òfin Ọlọ́run mọ́ Ọlọ́run sọ fún mi pé látara òfin tó pamọ́ yẹn ó tún jọ́sìn fóun Ọlọ́run ni èyí tó bá dẹ́kọ̀ tí ò ṣe nǹkan á bára ibi tí ó fẹ́ ìdí nìyí tó fi láti mú àṣà àti ìṣe wa kó mú lò inú mi wá dùn wípé kò sí nínú ọ̀nà. Amòfin, ohun tó yà mí lẹ́nu jù ni pé nígbà tí mo wá sí ìbà lọ́jọ́ òní níṣẹ́ lẹ lé mi síta bí ajá bí ẹni pé èèyàn kan ló bí mi rárá. Nǹkan tó tún wá yà mí lẹ́nu sí ni pé mo tún wá sí ìbà ẹ̀yin kan náà lẹ tún gbà mí tọwọ́ tẹsẹ̀ kò yé mi. nítorí pé orin òhò wọ bí iṣẹ́ mi ń bí mi ò dẹ̀ fọ́ ní òhò níbí mùsùlùmí ni mí mo sì láti gbé ẹ̀sìn Islam tí mò ń sìn ká dínì. Ẹ wò ó ẹ ṣé púpọ̀ gan mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ní yàrá fi gbogbo ọ̀pọ̀ fún ṣùgbọ́n nígbà dùn tó bá gbọ́ tó bá gbà tó bá dẹ̀ mú àǹfààní gidi ni èrè dẹ̀ wà ń bẹ̀ fún lọ́la àti láéláé. náà kọ́ gbogbo wa ló ṣe sí. àwa ní dọ́rọ̀ ìdúró sí àtúnṣe lọ́jọ́ yìí. ó ṣe lákọ̀ọ́kọ́ ọmọ gbọ́dọ̀ gbọ́rọ̀ sáwọn òbí ẹ̀ méjèèjì lẹ́nu àti pé ọmọ tó bá máa ṣe oríire gìgísẹ̀ ẹsẹ̀ àwọn òbí ẹ̀ méjèèjì lóríire ẹ̀ wà kò gbọ́dọ̀ jágbe mọ́ wọn kò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí wọn ohun tó lè mú irú ọmọ bẹ́ẹ̀ yapa ni wípé tí àwọn òbí ẹ̀ bá ní kó ṣe ohun tí kìí ṣe ìfẹ́ Ọlọ́run kò wá nífẹ̀ẹ́ ní òdì bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ó máa jẹ́ kó yé wọn wípé nǹkan tó ń ṣe Ọlọ́run nífẹ̀ẹ́ sí ìyẹn wá ní pé kó ti àtàrà kan yìí kó kórìíra àwọn òbí yìí ohun tó lè mú yapa sí tí àwọn òbí ẹ̀ bá sọ̀rọ̀ ni wípé tí wọ́n bá ṣe ìfẹ́ Ọlọ́run àmọ́ ìyẹn ò ní wípé kí ó ti ara ẹ̀ sọ̀rọ̀ òdì sí wọn àbí kó kórìíra àwọn òbí ẹ̀ nǹkan tó ń ṣe gangan yẹn tọ́lọ́run nífẹ̀ẹ́ sí òun ló máa kórìíra látara wọn ó dẹ̀ máa jẹ́ kó máa yé wọn wípé Ọlọ́run fẹ́ nǹkan tó ń ṣe ìyẹn máa já sí pé ó fi ohun pẹ̀lẹ́kùtù bá wọn sọ̀rọ̀ kò wá ṣe sáwọn òbí ẹnìkan sí gbogbo ẹni tó bá ti jù lọ eléyìí wà ní súnà Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam ẹni tí kí àti ọlá Ọlọ́run bẹ fún ìyẹn ni mo fẹ́ kí o mú lò gẹ́gẹ́ bí ọmọlúwàbí tí wọ́n máa rí yàtọ̀ lára ẹ̀ ìyàtọ̀ ọmọlúwàbí bẹ̀rẹ̀ láti ara mímú láti pé òun múra dáadáa òfin sin Ọlọ́run ni láti wípé òun jẹun òun sin Ọlọ́run ni ìtumọ̀ sí wípé tó bá ń jẹ halal
tí ò ṣe pé òun jẹ́ ara òfin sin ọlọ́run náà ni kò sọ́nà téèyàn lè gbà sin ọlọ́run. mo wá fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Fọláìra lórúkọ tó dá fún mi pé òun jẹ́. mo dẹ̀ mọ̀ dájúdájú níbi tá a sọ̀rọ̀ dé wípé mùsùlùmí ni ẹ. kí lorúkọ súnú ẹ gan-an? Orúkọ tí mo tún jẹ́ yàtọ̀ sí Fọláìra òun ni Kafayat. súnú ẹ ní Kafayat kí wàá ló dé tó gbé orúkọ ìpamọ́ gbọ̀gbọ̀ tó jẹ́ Fọláìra ló yàn láàyò? bí a torí òkè òkun tí mo gbé. ìgbà tó lọ́wọ́ dẹ̀ tí wàá gbé pàdé amòfin Malik tó ṣe tán àti tọ́ ẹ sọ́nà àti láti kó ní àgbọ́yé ẹ̀sìn Islam. mo ṣe tán. inú mi á dùn gẹ́gẹ́ bí àkọ́tún àti ìtọ́nisọ́nà sínú ẹ̀sìn àlàáfíà tí Kafayat tí yóò ní jẹ́ Fọláìra lọ́dọ̀ mi mọ́ ti ṣetán àti tẹ̀lé mi ọ̀nà Islam. Amòfin Malik ó jẹ́ ìyàlẹ́nu fún gbogbo ẹbí yìí wípé ẹ lè máa gbé ìgbésẹ̀ bí ẹni pé olóògbé Dábírí ò lẹ́bí kankan rárá àbí ẹ ti gbàgbé pé ọ̀rẹ́ kítíkítí iye kan ọ̀rẹ́ kàtàkàtà lọ́jọ́ tí ọ̀rẹ́ kítíkítí bá kú iye kan kàtàkàtà ló máa gbé sí i àbí Èjìdé fúnra ẹ̀ ó ti fi yín lọ́kàn balẹ̀ wípé tàwọn ẹbí ọkọ òun ò já mọ́ nǹkan kan. ẹ gbogbo ẹjọ́ bí tẹ̀lé yẹn pé kíní ẹjọ́ bí tẹ̀lé yẹn. ẹ jọ torí Ọlọ́run ẹ gbé mi lẹ̀ tẹ́ ẹ bá tẹ́ sí mi màá wọ̀n sí yín ẹ ṣọ́ ara yín gidigidi ẹ dúró ẹ gbà mí ẹ máa ń sọ̀rọ̀ ẹ̀yin máa ń sọ̀rọ̀ àṣẹ ẹ rántí wípé Dábírí ní ọmọ ó níyàwó ẹ wá rántí nísìn pé ẹ mọ̀nà lé Dábírí ẹ kẹsẹ̀ lẹ́sẹ̀ torí pé ó ní dúkìá bẹ́ẹ̀ ni àwọn orí yín tẹ́lẹ̀ ẹ bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni bá ti kú tán ọlọ́bẹ máa yọ̀bẹ alágàdá yàgàdá ẹ ṣèrántí nísìn pé Dábírí ló ní dúkìá tẹ́ ẹ lè ranjú mọ́ tẹ́ ẹ lè jẹ́ ń bẹ̀ ìwọ́n dákẹ́lẹ́ ọkùnrin lè ní ó ti gbàgbé wípé kì í ṣe òṣà lódò kí làbẹ́làbẹ́ ó má mọ̀ ni. òòṣà ewo lábẹ́lábẹ́ òṣìwọ́ lábẹ́lábẹ́ tó náà jú sílẹ̀ tó òṣà fi lọ kí ló ṣe fún ìwọ àti ta ni ẹ̀rọ àkọmíláyà jẹ́ ń bí nígbà tí mo gbọ́ ẹlẹ́ni àtọmọ mi táàrí kankan jẹ́ ààrẹ kankan nù yìí ẹ wọ́n ń bọ̀ ní ìṣẹ́kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ̀ sì òṣì lẹ́sẹ̀ lórí ọ̀lọ́pàá ṣàbúrò ọkọ nìwọ náà ṣàbúrò ọkọ nìwọ ìjọ wọn gidi ẹ̀yin tẹ́tẹ́ ń gbàgbé àkọ́kọ́ mi ó kú nílé bèrè ogún tì yín àṣírí yín tú. níwọ ṣọ́bìnrin rẹ̀. ẹ jọ torí Ọlọ́run àtọ̀tún àtòsì mo bẹ̀ yín ẹ má jẹ́ kọ́rọ̀ yìí ó dariwo ohun tí pẹ̀lẹ́kùtù ò bá lè túnṣe ariwo máa ń bàjẹ́ ni. ìyá wa èmi ni wọ́n fi ẹ̀sùn kàn ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kí n yanjú ara mi ẹ̀yin mọ̀lẹ́bí ẹ má bínú. bákan náà mo wá ń gbà ládùúrà fún ẹbí yìí wípé ikú olóògbé kò ní di àkúfàánú ẹbí yìí. àmín o àmín. gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin èmi àti olóògbé ó ní mò ń ṣiṣẹ́ lé lórí mo tún fẹ́ kẹ́ lọ wádìí dáadáa mi ò gbà kọ́bọ̀ bó ti lè wù kó rí lọ́wọ́ ìyàwó olóògbé tàbí ọmọ ẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lèmi ń jà fún nígbà tí mo rí i pé wọ́n fẹ́ fi ọwọ́ ọlá gbá wọn lójú kẹ́ máa wo àti ìgbẹ́jọ́ kìíní ìgbẹ́jọ́ kejì títí
ó fi débi tó dé dúró yìí gbogbo owó tí ilé ẹjọ́ san pátápátá inú àpò ìfowópamọ́ mi ló wà bẹ́ẹ̀ ni bákan náà gbogbo owó tí ilé iṣẹ́ tó ra góòlù àti ohun àlùmọ́ọ́nì tí wọ́n san nínú àpò ìfowópamọ́ mi ni wọ́n fi sí tó bá wá ròyìn lójú mo lè pe ilé ìfowópamọ́ mi kí n bá wọn sọ̀rọ̀ kẹ́yìn náà ò fetí gbọ́ kí n wá sọ fún wọn lórí ìjókòó tí mo wà yìí wípé kí wọ́n dá gbogbo owó yẹn padà sínú àpò ìfowópamọ́ olóògbé gẹ́gẹ́ bófin ṣe sọ. ó ti dá abẹ́ yẹn. ìyẹn dáa kán dá padà. ẹ faramọ́. ìyẹn dáa. mo ṣẹ̀ṣẹ̀ gba ọ̀rọ̀ àwọn àgbà ni tó ní kò sẹ́ni tí pàkúté Ọlọ́run ò lè mú ṣé bí Fọlárẹ̀ra mi náà rèé tó wá di ẹni tó mètò ẹ̀ ń bọ̀wọ̀ fàgbà àti pé pàápàá jùlọ lẹ́nu ọjọ́ méjì yìí gbogbo ìrun lọmọ mi ń kí tààrọ̀ ọ̀tọ̀sán ni àti ìrun alẹ́ ni o gbogbo ẹ̀ ló ń kí ìmúra ẹ̀gán tún yàtọ̀ ó ń wú mi lórí mo dúpẹ́ Ọlọ́run ọba mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ Malik ó ṣé mo dúpẹ́. màmá Ọlọ́run ọba ní kẹ́ jẹ́ ká fi gbogbo ọpẹ́ fún Ọlọ́run ọba lọ́ba alágbára lórí ohun gbogbo tí kò sí àṣìṣe kankan nínú ọ̀rọ̀ ẹ̀ ó tún wáá sọ wípé kò sí ẹ̀dá tóun dá tóun ò lè yí padà sí rere tàbí tóun ò lè foríjì nítorí ó ní Gafur Rahim lòun Ọlọ́run ọba aláforíjì lòun. lóòótọ́ ló sọ ṣùgbọ́n kékeré kọ́ lọ́rọ̀ yìí tó bá mọ nǹkan tọmọ ìfojú mi rí látàrí pé mo dáná sun àwọn aṣọ tí ò yẹ ká máa rí lára ọmọlúàbí àbí wọ́n kọ́ yìí Ọlọ́run mo dúpẹ́ o ṣé Ọlọ́run. Amòfin Abdulmalik àbí mo ṣe é mọ̀ ni. ẹ ò ṣe mú bàbá lóye. kí ni ajá ń wá nílé ẹkùn. ajá àtẹkùn ọ̀tá ni wọ́n lóye èmi ò kì í ṣọ̀tá yín ẹ̀kan rò bẹ́ẹ̀ ni. ó dáa tí wọ́n bá ní ò kì í ṣe ọ̀tá mi á jẹ́ pé ẹja tiẹ̀ ló máa mú gbajúmọ̀ tèmi jẹ ìkòló ṣọmọ ọmọ ẹni a máa sọ ọ̀tá ẹni di ọ̀rẹ́ ẹni ń gbà mí Fọlárẹ̀ra ti ṣàlàyé ìfẹ́ tó wà láàrin wa àtòun fún mi mo dẹ̀ ti gbà bẹ́ẹ̀ á jẹ́ pé ibi tá a fẹ́ gbin obì sí tẹ́lẹ̀ obì ti lálẹ́ hù ń bẹ̀ nìyẹn ká dẹ̀ ya ṣe pápápá ká máa tún di obì ṣe ni kò yé agbẹjọ́rò Abdulmalik á jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tí mò ń bẹ́ẹ̀ sọ tó jẹ́ bí òkè ìṣòro níwájú tèmi ó ti di pẹ̀tẹ́lẹ̀ nìyẹn. olóyè ọ̀rọ̀ yìí ò tí yé mi. ó gbọ́ àmọ̀ràn bí ní Yorùbá tá a ru kété lórí tán tó tún béèrè pé ṣódò là ń lọ ọ̀rọ̀ ọlẹ̀ tó dẹjọ́ láàrin èmi àti olóògbé Dábírí kó dẹ̀ máa wo obìnrin tó lóyún sínú tọkọ ẹ̀ náà ló ń ṣe gbogbo dúkìá tá à ń kójọ wọ̀nyí torí ọmọ ni ó dà tírú ẹ bá fẹ́ Fọlárẹ̀ra ń sìn ṣé gbogbo nǹkan tí Fọlárẹ̀ra bá ní ṣé tiẹ̀ kọ́ ni tiẹ̀ ní Malik Abdulmalik àwọn mi á dùn wọn mi nú pé kó o jáwọ́ lórí ọ̀rọ̀ ẹjọ́ yẹn. ẹ má bínú bàbá lóye ẹ ṣì má jẹ́ ká sọ̀rọ̀ òkú nígbà ìyàwó ìrìn àjò lẹ́yìn bàjẹ́
pẹ̀lú ọmọ ẹ̀ ó yàtọ̀ kétékété. Lè bájí rọrùn, ọmọ lè bájí rèlé ọkọ. Ṣe rí pé kò jọra wọn. Ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lèmi. Tí mi ò bá mọ̀ yín rí, tí wọ́n bá fẹ́ fi ọwọ́ ọlá gbá yín lójú, mo ṣetán láti jà fún yín níbẹ̀. Bàbá tó bí mi lọ́mọ tó bá fẹ́ fìyà jẹ aláìní, màá gbìjà aláìní, màá dojú ìjà kọ bàbá tó bí mi lọ́mọ. Olóyè, àparò kan ò ga jù kan lọ àfi tó bá gorí ebè. Kẹ̀dẹ̀ máa wá wo èyí tó bá gorí ebè yẹn òun ni ọlọ́dẹ á pa. Malik, ó dẹ̀ lérò pé o fẹ́ fẹ́ ọmọ mi Fọlárẹ̀ra. Olóyè, tó bá ṣe wípé ẹ fẹ́ fún mi, màá fẹ́. Ṣùgbọ́n tó bá ṣe pé lórí pé mo dúró lórí òdodo lẹ máa fi gbà lọ́wọ́ mi, mo yọ̀ǹda ẹ̀ fún yín. Nítorí òkùnkùn tẹ̀ ń wò yẹn kò ní dúró níbi tí mọ́lẹ̀ bá wà. Bàbá olóyè, ẹ má bínú. Ṣé wàá rí gbogbo ẹ̀dá tó bá ti joyè àgbàlọ mẹ́rin baálẹ̀ jòǹtó, èbúté òfu lọ́kàn wọn máa ń gúnlẹ̀ sí. Ṣé bí ẹ mọ̀ pé tálíkà lásánlàsàn ni olóyè Dábírí àtẹ̀bí ẹ̀, ẹni tó yẹ kí ròyìn máa ṣe fún tẹ́ tí wàá fẹ́ gbẹ̀rù lórí wọn. Àti pé ọ̀rọ̀ tó bá ti délé ẹjọ́ ó ti kúrò lọ́rọ̀ kọ̀rọ̀, ó ti di ọ̀rọ̀ gbangba. Agbẹjọ́rò tó dáńtọ́ tó dángájá, àwíkòǹkò lójú ọlọ́rọ̀. Mo fẹ́ kó mọ kinní kan o. Ọgbọ́n tó ń fo àràbà tó ń fogi ìrókò, dájúdájú ńgbà tó bá yá ìta àgọ̀ ló ń bọ̀ àkú sí. Malik, irú ọ̀rọ̀ wo ni wà tí bàbá mi jọ ń sọ tó bẹ́ẹ̀? Kò dẹ̀ máa wá wò ó, kò ń ṣọ̀rọ̀ bàbàrà kan náà lọ títí o, òye ayé lásán kan lọ fi yé mi o. Oh, Salamon. Salamu alaikum. Wa alaikum. Kí ló ṣe ẹ́ tó ju ẹ̀kọ́ rẹ lọ́wọ́? Fọlárẹ̀ra bá mi sọ̀rọ̀. Ẹ ajẹ́ ká jókòó. Kí ló ṣẹlẹ̀? Bàbá mi ní kí n mú fún ẹ. Ìwé sọ̀rọ̀dọ̀rọ̀. Iṣẹ́ wo ló ní kí n fi ìwé yìí ṣe fáwọn? Wọ́n ò sọ fún mi. Wọ́n ní tí bá ti mú fún ẹ pé tí ẹ pẹ́ ti jọ ń sọ̀rọ̀ náà bọ̀ láti tó ọjọ́ mẹ́ta. Wàá bá mi dá ìwé sọ̀rọ̀dọ̀rọ̀ yẹn padà fún ọ. Wàá bá mi ṣàlàyé fún wípé kò níyàn bí má bà tì mí jẹ́.
Malik, irú òwe wo nìyẹn? Àti pé kí ni ìtumọ̀ òwe tó pa yìí? Ọlára kò lè yẹ. Èmi pẹ̀lú bàbá olóyè ti wà lórí ọ̀kan tuntun jẹ́ mẹ́ta kan sẹ́yìn. Ṣùgbọ́n wọn ò fẹ́ gbọ́ tèmi. Èmi ló dẹ̀ fẹ́ gbà tí. Malik, tí bàbá mi bá kọ̀ tí ò sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi, ṣé ìwọ tó tún jẹ́ olólùfẹ́ mi ò lè ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún mi ni? Irú ọ̀rọ̀ wo gan-an lẹ ti jọ ń bá bọ̀ látijọ́ mẹ́ta? Ó dà bí ẹ kò mọ̀ pé ilé agbẹjọ́rò ilé àṣírí náà tí bàbá olóyè bá ti lè sọ ohun tó ṣẹlẹ̀ láàrin èmi pẹ̀lú àwọn fún ẹ tó bá pẹ́ tó bá yá ẹ̀rí ṣì padà wá sọ fún mi ṣùgbọ́n ọjọ́ ká máa bẹ̀rẹ̀ àníyàn lọ́wọ́ ayé balẹ̀ ẹ̀ náà ó ti yẹ. Malik, o lè sọ fún mi àwọn. Akoya ibi Nami bẹ̀rù lọ́wọ́ Adániwáyé Ibi ṣáájú síwájú Òrèrè bẹ̀yìn. Ọláìra bọ́dún lọ èmi ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ lókè bíi ló ń fi mí lọ ẹ̀ àbírò àrífín ò lélẹ̀. kí ló ṣe ẹ́ náà Ọláìra kí ló ṣe ẹ́ náà sọ fún mi kí ni tó ṣe ẹ́. Lóòótọ́ mo mọ̀ pé ẹ̀yin lẹ bí mi. Mo ní kí nìdí pàtàkì tẹ́ fi sọ pé ẹ gbọ́dọ̀ rí mi pẹ̀lú Malik mọ́. Ọláìra, èmi ò kọ̀rọ̀ sáwọn òbí mi lẹ́nu. Mi ò kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu rí. Ọmọ kọ́mọ kọ́kọ́ ọ̀gbìn gbọ́dọ̀ kọ̀rọ̀ sí mi lẹ́nu. Èyí tí mo mọ̀ ní pé kò dẹ̀yìn lẹ́yìn Malik. Torí pé iná àtẹ̀tù wọn ò lè ṣọ̀rẹ́ láéláé. Ẹ wo, tẹ́ bá kọ̀ tẹ̀sán nǹkan tó ṣẹlẹ̀ fún mi láàrin àti Malik. Èmi ti béèrè lọ́wọ́ Malik ó dẹ̀ ṣàlàyé gbogbo ẹ̀ fún mi. Ẹ̀yin ni kẹ́ jáwọ́ lápọ̀ tí ó yọ. Kẹ́ lọ dá mi lákaná. Kẹ́yé jálé onílé bó ti yín lẹ́yìn. Ẹ wo, ṣe fẹ́ gbọ́ bó ṣe ṣòro fún akọ ẹṣin láti gbójú abẹ́rẹ́ kọjá òun ló ṣòro fún mi àti fi Malik sílẹ̀ o. Lẹ́nu ẹ̀ ó dáa tọ́mọ bá jágbọ́n kúkú lásìkò ẹ̀rùn bàbá àjágbọ́n sísin sípàdé tó bá pọ̀ tó lóòní dẹ̀yìn lẹ́yìn Malik ṣèwúgbà tó rójú lòdì tí Malik bá dẹ̀yìn lẹ́yìn ẹ̀kọ́ tó rọ̀rùn àrèmábọ̀ tàbí tí wọ́n gan fúnra rẹ̀ alára tó dẹ́ni àwátì. Ó ga o amòfin Malik kí ni ẹ̀ṣẹ̀ mi gan tó jẹ́ pé gbogbo ibi tí mo ṣe nífẹ̀ẹ́ sí ẹ tó mi ò jámọ́ nǹkan kan lọ́dọ̀ ẹ̀ ní gbogbo ìgbà ló ń jẹ́ kí n pòfo ìfẹ́. Fadékẹ́mi, ọ̀rọ̀ yìí ò rí bó ṣe rò. Oníkálukú ló kú ní ìpinnu tiẹ̀. Kíkú ṣe pé èmi náà ya ìka tàbí wù mí kó máa pòfo ìfẹ́. Ṣùgbọ́n nítorí ìdí kan àbí kejì ló jẹ́ kí n máa ṣe bí mo ṣe ń ṣe. Malik, ìwọ náà mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láàárọ̀ ọjọ́ mi pé mi ò ní olólùfẹ́ kankan. Ìwọ lẹni àkọ́kọ́ tí mo mọ̀. Ìwọ tó yẹ kí n fẹ̀yìntì kí n máa mú dídùn ọ̀sán nípa ìfẹ́ kíkan ló tún ká fún mi mu. Lótìtọ́ ni mo mọ̀ pé gbogbo ohun tí mo bá fẹ́ ló ń bá mi fẹ́. Ó ṣe gudugudu méje yàyà mẹ́fà fún èmi àti àwọn ẹbí mi ṣùgbọ́n ó kù síbi tó kù sí o. Ó kù síbi tó kù sí. Fadékẹ́mi, ọ̀rọ̀ ẹ ò yé mi. Ó dáa níbo ló kù sí. Ẹ ṣe sunwọ̀n ó kú eré ènìyàn sunwọ̀n ó kú ìwà. Ajá òyìnbó dáa lóòótọ́
ó wá kó àti ṣọdẹ. Fadékẹ́mi, ọgọ́gọ́ ọ̀nà báyìí lálá kí n sọ gbogbo àsámọ̀ tó ń pa yìí kò sí ìtòyẹ mi ń bẹ sọ ojú abẹ́ kò gan-an kí n mọ ibi tá à ń lọ. Lótìtọ́ àti lódodo kò sí nínú àkọsílẹ̀ obìnrin láti sọ ohun tí mo fẹ́ sọ jáde lẹ́nu mi. Abẹ́rẹ́ gbọ́n ó fẹ́ nára rẹ̀ gan aṣọ, àdá gbọ́n ó fẹ́ nára rẹ̀ yọ̀nà. Èmi Fadékẹ́mi mo fẹ́ fẹ́nu ara mi tún ara mi ṣe. Amòfin Malik, inú mi ò bá dùn tèmi àti ẹ̀ tá bá jẹ́ tọkọtaya torí oríṣiríṣi oore tó ti ṣe. Fadékẹ́mi, ìrònú ò papọ̀ ká ní èrò tèmi papọ̀ mọ́ títí ẹni ọba má ti sọ lọ́rọ̀ tó sọ mi ò fẹ́ kó ṣì mí gbọ́. Lóòótọ́ ó rẹwà lóbìnrin, ó dáa lọ́mọge, ó níwà, ó sì sunwọ̀n lẹ́nìyàn. Àmọ́ tá a bá ṣoore tán tá a bá lóṣó tí ọmọ aráyé a máa bú ni yọ̀yọ̀ lẹ́nu ènìyàn. Ajá ọdẹ tó ń ṣọdẹ tó ń ṣe wàhálà kì í ṣe nítorí olóòdẹ, nítorí ara ẹ̀ gangan ni. Gbogbo akitiyan tí mo ti ṣe sílẹ̀ kò ní wuyì mọ́ lójú ọmọ aráyé. Wọ́n á nítorí kí n lè fẹ́ ni mo ṣe ń ṣe kókó láti bá yín ṣẹjọ́. Àrà tó bá ń wògòdò ló ń finú dá, ohun tó bá wọn lẹ́nu ló lè fẹnu wọn sọ. Wo Amòfin Malik, ó ti ṣoore tí mi ò lè nígbàgbé nígbèsí ayé mi. Ohun tí mo lè fi san fún un òun ni kí n fi ẹ́ ṣọkọ. Tábà rẹni tó gbọ́n tàbí òmùgọ̀ tí ò mọ̀ràn tó bá ní pé ṣé nítorí kò lè ṣe mí lóore, ṣe bí nítorí ẹ̀san la ṣe ń ṣoore. Fadékẹ́mi, èmi mú ẹ gẹ́gẹ́ bí àbúrò ni láti lè máa tọ́ ẹ sọ́nà nítorí kí gbogbo dúkìá tí bàbá ẹ fi sílẹ̀ kó má bàa jọba. Tí olówó bá lówó tí ò bá mọ owó náà tọ́jú tó bá pẹ́ títí owó á tán. Tá a bá ní dúkìá tá a bá mọ̀ ọ́ lò tó bá pẹ́ títí dúkìá á parun. Ìdí nìyẹn tí mo fi mú ẹ mọ́ra láti máa tọ́ ẹ sọ́nà. Kó dẹ̀ máa wò ó kàn ṣe láti fi ẹ ṣáyà. Mo gbọ́ gbogbo ohun tó rí. Kí ni àǹfààní ojú tó là sílẹ̀ tí ò ríran? Ojú tọkọtaya ni gbogbo àwọn èèyàn fi ń wò wá. Ojú tí gbogbo ayé fi ń wò wá tẹ́lẹ̀ ojú tọkọtaya ni. Orúkọ tó ń sá fún láyé ń pè ọ́, àwọn kan ń pè ẹ́ lólè tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìwọ tó yẹ kó o máa gbọ́ ọmọ ẹran jó. Wọ́n ní abánigbé máa mọ̀ wá ẹni ọ̀tá ẹni ni. Ó ti yẹ kó mọ̀ pé bẹ́ẹ̀ ni mi kò ní padà di bẹ́ẹ̀ kọ́, bẹ́ẹ̀ kọ́ mi sì rè kò ní padà di bẹ́ẹ̀ ni. Nítorí náà jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yìí kájọ máa ṣe bíi tẹ̀gbọ́n-tàbúrò tá a ti ń ṣe láti lè wá. Gbogbo ọ̀rẹ́ pátá ló yé mi. Bóyá nítorí àwọn ẹbí bàbá mi ti sọ̀rọ̀ sí ẹ lọ́jọ́ kìíní àná. Wọ́n wáyé tì mí, èmi Fadékẹ́mi, mo wáyé tì mí. Tó bá ti torí ọ̀rọ̀ tó sọ sí ọ tó ṣe fẹ́ máa fi ìyà ìfẹ́ jẹ mí, ibi tó bá já sí àfọwọ́fà rẹ̀. Fadékẹ́mi, Fadékẹ́mi.
ẹ kú jókòó agbẹjọ́rò. ẹ pẹ̀lẹ́ kí ló dé dé báwo ló ṣe jẹ́ tó fi rí bẹ́yìn. ibi tẹ́ fojú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀ o ẹ wo ojú tá a fi ń gúnyán òun kọ́ la fi ń bù bẹ́ẹ̀ o. tí irú nǹkan báyìí bá ṣẹlẹ̀ láàrin èmi pẹ̀lú Fadékẹ́mi ayábùmí. agbẹjọ́rò kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run àwọn àgbà bọ̀ wọ́n pòwe wọ́n ní bójú bá ṣe méjì àwòrán bẹ́sẹ̀ bá ṣe méjì arìnà bí bèbè ìdí bá ṣe méjì àjókòó lórí ẹni èmi ò rí n tó burú nù ẹ̀ kí ẹ̀yin àti Fadékẹ́mi kẹjọ lọ́kọláya ó ti pẹ́ ẹ̀ tí ọmọ yìí ti ní lẹ́mìí tó ti ń sọ tó fojú sọ tó fi ara sọ tó fi gbogbo ẹ̀ sọ òun wo ẹ̀yin méjèèjì bíi lọ́kọláya ni ibi tó wá sọ̀rọ̀ lọ yìí kò yé mi èmi fúnra lára mi kò gbọ́kàn sí èmi ti ń retí oyún bẹ́ẹ̀ ni èmi ò ní nǹkan tó burú nù ẹ̀ èmi ti ń retí oyún láàrin ẹ̀yin méjèèjì àyè tó sọ yìí ṣàrẹ̀ o agbẹjọ́rò kì í ṣàrẹ̀ pàápàá kò sí nǹkan tó jòdì ta ní kí èrò yà wá wò. ẹ wo màmá wa èmi rí Fadékẹ́mi gẹ́gẹ́ bí àbúrò mi ni mi ò rí gẹ́gẹ́ bí ìyàwó. ẹ wo mo fẹ́ kẹ́ bá mi sọ fún kó mú ọkàn kúrò ń bẹ̀ kó jẹ́ ká máa ṣe bá ṣe ń ṣe lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kí n yẹra fún. èmi ò lè sọ o torí bójú oró bá fẹ́ omi kù ojú oró lè kú o bí omi bá wá dẹ̀yìn lẹ́yìn òṣìbàtà ó lè ṣàkóbá fún òṣìbàtà ọ̀rọ̀ tó ní kí n bá Fadékẹ́ sọ yìí ó lè ṣàkóbá fún mi ó sì mọ̀ mí orí mi dà ṣé bí ọ̀rọ̀ tó jẹmọ́rú eléyìí náà ló bá a sọ lọ́jọ́ kìíní àná tó wá sọ́dọ̀ ẹ̀ ló fi ṣera ẹ̀ léṣe nínú mọ́tò láàánú mi ó mọ̀ pé ọmọ yóò pé méjì lọ́wọ́ mi má kàn mí lẹ́yìn eyín kan ṣo tí mo hù rèé agbẹjọ́rò ṣé o fẹ́ káyé ó fi mí ṣẹlẹ́yà ni àbò fẹ́ káyé ó sọ pé kò tán di mi má jẹ́ káyé dáwọ́ ìbànújẹ́ tẹ̀mí léjìká má jẹ́ wọn fi mí ṣẹ̀sìn. màmá ayé ò ní fi ń ṣẹlẹ́yà. àmì o. àmọ́ kankan sí kò sí àmọ́ kankan lẹ́yìn tí mo sọ kẹ́ gbé ìgbésẹ̀ ìwọ àti ẹ̀ ní kíákíá ni mo fẹ́ kò sí àmọ́ kankan o. nǹkan wẹlẹgẹ́ ni ẹ̀yin obìnrin jẹ́ o tíbi bá bàjẹ́ tán tó nídìí ní dà o. ògo tí kò lè wọlé ògo tí kò lè ṣá ògo tí kò lè ṣàlàyé má tún ògo Ọlọ́run ni ògo tí kò lè ògo tí kò lè ṣá ògo tí kò lè ṣàlàyé má tún ògo Ọlọ́run ni ògo Ọlọ́run ni ògo Ọlọ́run ni ògo tí kò lè wọlé ògo tí kò lè ṣá ògo tí kò lè ṣàlàyé má tún ògo Ọlọ́run ni báyé bá rí ògo tó fẹ́ tún ayé lè bògo náà mọ́lẹ̀ ṣùgbọ́n ògo tí kò lè ṣàlàyé má tún ògo Ọlọ́run ni gbogbo ẹni bá fẹ́ tún ṣùgbọ́n kó kù díẹ̀ kó tán ó di dandan kí ògo ẹlẹ́dàá tún ògo Ọlọ́run ni ògo ayé tó kù díẹ̀ kó tún dàbí kí ayé bò mọ́lẹ̀ ṣùgbọ́n ògo tí kò lè ṣàlàyé má tún ògo Ọlọ́run ni ògo Ọlọ́run ni ògo Ọlọ́run ni ògo tí